Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ifeoluwa, the baby of Oduduwa nation. Our African food is available now. Please contact me if you know you need African food, any country I ship worldwide. So ẹ jẹ́ má gbàgbé lórí ìkànnì títí wa ò kí n búyọ̀ o. We are a peacemaker. Please, nobody should insult anybody. Nobody should harass anybody. We are not here to bully anybody. We are not here to carry any fake rumors or fake information. No, we are not for that on this platform. And we don't insult anybody on this platform. We maintain our peace. We are a peacemaker. So, don't forget to subscribe to my YouTube channel and on your notification bell. Let's go there. Pastor ní àwọn pariwo àwọn gbàdúrà ẹni tó gbé ọwọ́ òfò lé ọ kí Olúwa kó gé ọwọ́ náà dànù ẹni tó gbé ọwọ́ òfò lé ọ Olúwa kó gé ọwọ́ náà dànù ẹgbẹrẹ wọlé ọ àdúrà tí wọ́n náà máa ń gbà nìyẹn ẹni tó accuse wọn ẹ jẹ́ ká gbé ẹni náà wọlé ẹ jẹ́ ká gbé ẹni náà wọlé. àwọn jẹ́ àwọn ìdílé wake up ní lọ́jọ́ ajé mi náà. làgbáyé já màá tún orúkọ yẹn kọ bẹ́ẹ̀ làgbáyé ni mo kọ sílẹ̀ làgbáyé já. àná àwọn èmi àti ẹrí búburú kò ní ṣẹlẹ̀ sí ẹ. ẹ jọ ẹ pásítọ̀ tí mo gbé sókè pásítọ̀ Táíwò wọ́n máa ń yan àdúrà gan wọ́n máa ń yan àdúrà gan wọ́n máa ń yan àwọn àdúrà prayer point tó wà ẹ̀mí mímọ́ pa ẹ̀mí mímọ́ gbẹ̀mí ẹ̀ ẹ̀mí mímọ́ ẹ jọ iṣẹ́ òun gan ni iṣẹ́ ẹ̀mí mímọ́ gan torí gbà tí mo ka Bíbélì ó ní èmi lọ èmi ò rán ẹ̀mí olùtùnú òbí sí ní tó jẹ́ ẹ̀mí mímọ́ àbí bọ́ ṣé ẹ̀mí mímọ́ máa ń pààyàn tó máa ń lùyàn pa ní gbogbo prayer point wọn ikú àìsàn ikú especially this pastor àtẹ̀yìn pásítọ̀ yìí kú iṣẹ́ wo ni iṣẹ́ mi ẹjọba mi tag wọn ní fídíò wọn kì í dáyàn lórí social media tó bá drag wọn kì í dá àwọn ọmọ dáadáa ṣùgbọ́n eléyìí mo kàn fẹ́ kẹ́ máa bá mi pèrè lọ́wọ́ iṣẹ́ wo ni iṣẹ́ mi ní mọ àwọn prayer point. So pastor làgbáyé já Mr. làgbáyé já náà gbé ọ̀rọ̀ yìí wáyé pé látijọ́ tí àwọn ti mọ prophet Abel Táíwò Òjó ìpè àwọn ò kí gba nǹkan míì ní àdúrà ju pé ẹ̀mí mímọ́ pa á ẹ̀mí mímọ́ kó so ọwọ́ ẹ̀ mọ́lẹ̀ ẹ̀mí mímọ́ kó ṣe mọ́ṣẹ́ ọwọ́ Ọlọ́run tó ń tóbi tó lágbára kó gé dànù ẹ jẹ́ ẹ gbọ́ fún ara wọn lẹ́nu wọn. tá a máa yan ikú ẹ̀mí mímọ́ pa ẹ̀mí mímọ́ jẹ́ kó ṣe olùkíní kan ẹ̀mí mímọ́ lù pa ẹ̀mí mímọ́ fọ́ ojú ẹ̀ ẹ̀mí mímọ́ sọ́dárọ̀ ẹ̀mí mímọ́ yà ní wèrè gbogbo nídìílé bàbá gbogbo nídìílé ìyá tó ní kí n máa ṣiṣẹ́ bí ẹni kí n máa jẹ́jẹ́ lé ẹ̀mí mímọ́ ẹ jẹ́ kó rí òwò ọjà ẹjọ́ iṣẹ́ òníṣẹ́ ni wọ́n máa ń pààyàn ni lẹ́yìn oní comment kan wà jẹ́pẹ́ yìí ẹ̀yin ilé pé àwọn ẹrú pásítọ̀ ní òótọ́ ọ̀rọ̀ tẹ́ bá yẹ ká sọ ẹ̀ bá wá sí ìgbà tẹ́ bá wá comment ṣe rí ẹ̀mí ìṣúná yẹn kan sọ yìí èmi á sọ ṣẹ́ tó máa ṣe fún yín tọ́lẹ̀ mi ò mọ bí táwọn prayer point tá à ń yàn ní Nàìjíríà tó yẹ pé kò tẹ̀ fún wa ní kò fún wa ní fọkànbalẹ̀ prayer point ti jẹ́ káwa tẹ̀gbọ́n wa ká hate ara wa prayer point ti jẹ́ káwa àbúrò wa ká hate ara wa prayer point ti jẹ́ kífẹ́ wà láàrin wa táwa wà táwa dágbé àwa bíi mẹ́wàá jókòó ní ẹ̀mí mọ́ sọ fún mi pé nìkan wọlé sáàrin wa ẹ̀mí mọ́ sọ fún mi pé àwọn ají ògo gbé ẹ̀mí mọ́ sọ pé gbogbo àwọn mẹ́wàá tàbí àwọn ẹ̀ máa wúra wa a máa wo ẹni tó wọlé láti gbogbo àwọn aṣọ. Now mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrò lẹ́ ní gbogbo bíi tí ẹ wà ẹjọ́ prophet Abel Táíwò Òjó ni wọ́n gbé wá tó wá fi sùn mí mo ní kí ni wọ́n ṣe wọ́n ní wọ́n máa ń prayer point ńlá kàkàkàkà ẹ̀mí mímọ́ pa á ẹ̀mí mímọ́ gé ọ̀tá ìdílé àwọn kẹ́mi mímọ́ gé dànù èmi náà wá wo ṣàkóso ní kò need kí n bá yín sọ lórí fóònù ó yẹ kí n gbé wá sí orí ìkànnì yìí ni ó yẹ kí n gbé ẹjọ́ yẹn kí n gbé wá sí orí ìkànnì yìí. Pastor Abel Táíwò Òjó gbogbo wa la mọ̀ wípé is a very very big name bàbá ìsọjí orí afẹ́fẹ́ ni gbogbo èèyàn mọ̀ wọ́n sí àwọn èèyàn kan dẹ̀ like wọn táwọn èèyàn bá dẹ̀ like ẹ dandan ni náà kò rí àwọn èèyàn tí ò like ẹ èmi náà wá lọ ṣe research mo dẹ̀ ti lọ sí káàpù rí mo ti gbogbo ẹ jọ̀ọ́ tí pastor prophet Abel Táíwò Òjó tó bá ń gba àdúrà tó máa ń pè àdúrà ní ìrò pé wọ́n máa ń pè ó yá bí pẹ́lẹ́sọ àdúrà gbà á ó yá jẹ́mi sí gbà á ìwọ kí ló ń jẹ́ búkì ó yá gbàdúrà wọ́n máa ń pe prayer point tí wọ́n ní tó bá bá ẹ lára mu tí nǹkan tí wọ́n bá pè tó bá bá ẹ lára mu gbà á wọn ò fọ́ọ̀sì èèyàn kankan ẹni ẹlẹ́ni ń pè àdúrà ẹni wọ́n làgbáyíjá jágbàjàgbà
torí mi mọ bí tó ti já wa mi ò gbọ́ irú ẹ̀ rí àfi orí social media ni ipe èèyàn ń pe àdúrà nítorí pé èèyàn ń pe àdúrà ó gbé wá sí orí social media ó fẹ́ drag ẹ̀ èèyàn ní ogun ìdílé bàbá òun ogun ìdílé ìyá òun kí ẹ̀mí mímọ́ kó bá òun palẹ̀ ẹ̀ mọ́ kí ẹ̀mí mímọ́ kó bá òun palẹ̀ ogun ilé ìyá òun àti ogun ilé bàbá òun tí ò bá kàn ẹ́ ó ní láti gbà náà tó bá fẹ́ kí ogun ilé ìyá ẹ ogun ilé bàbá ẹ ogun tó wà láàrin àwùjọ níbi iṣẹ́ kó palẹ̀ ẹ mọ́ ó ní láti gbogbo wọ́n máa gbà bẹ́ẹ̀ náà wá ní ogun tó wà ní ilé ìyá ẹ kí kó palẹ̀ ẹ mọ́ pásítọ̀ ìṣẹ́ pé ogun tó wà ní ilé ìyá ẹ tó wà ní ilé bàbá ẹ kẹ́mi mímọ́ bẹ́ẹ̀ pa kó bá lù wọ́n pa kó pa wọ́n kó jẹ́ kó lè lọ́nà lọ kó lè làlùyọ tí wọ́n bá tẹ̀ fẹ́ làlùyọ ṣèbí wà á gbẹnu ẹ dákẹ́ tàbí kó gbadì other way round fúnra ẹ ìwọ fúnra rẹ o ti fira ẹ ṣe èṣù làbáyé ṣe rí in the bid to trend some people will just be chasing clouds ó jí lọ́jọ́ kan làgbáyé dá yìí làgbáyé jágbajàgba ẹ̀rí bó ṣe rí ó jí lọ́jọ́ kan ó kàn wò pé kí ló fẹ́ ṣe o tó máa fi trend. Let me talk about Pastor Abel Taiwo Ojo, Prophet Abel Taiwo Ojo. Tàbá kúkú sọ̀rọ̀ ń pa yín kúkú ní dáhùn ṣùgbọ́n àwọn kan máa wá táìpù ṣẹ́rí tí Prophet Abel Taiwo Ojo tó bá ṣe tí ò dá lọ́la máa wà lára àwọn tó kọ́kọ́ máa bọ́ sórí ìkànnì tí màá wá sọ pé bàbá Abel Taiwo Ojo tẹ́ ẹ ṣe yẹn ò dáa torí pé kí ni èèyàn ẹlẹ́ran ara bíi tèmi ẹ̀jẹ̀ àtọ́mi iṣan gbogbo ẹ̀ tó wà nínú ara mi náà ló wà nínú ara wọn èmi ti máa wá sọ ṣùgbọ́n bá rí nǹkan sọ pé èèyàn tó dẹ̀ tún já wípé àdúrà tó ń gbà tó ń pè tí ò dẹ̀ dárúkọ èèyàn kankan in particular wọ́n sẹ́ pé ìyàwó mi gbà á ọmọ mi gbà á wọ́n pè é ní wọ́n sọ̀rọ̀ sí afẹ́fẹ́ ẹni tó bá bá lára mu á gbà á ẹni tí ò bá bá lára mu kò ní gbà á tàbí kó pe contrary ẹ wá gbọ́ àdúrà tí Àgbáyé já yìí tó ní wọ́n ń gbà kébi tó wá gbé àdúrà tí àwọn àdúrà tí ó wù èmi láti máa gbà tàbí kéèyàn gbà fún mi many people ló wà ní ìlú òyìnbó yìí tó jẹ́ wípé wọ́n ti wà bí láti 40 years 45 years in fact mi tó jẹ́ dúdú ibi iná bí sí tó jẹ́ wípé kò rọ́wọ́ mú aráwọ̀ tó wà Nàìjíríà tí wọ́n rọ́wọ́ mú gidi wọ́n ṣàbí Dangote sí ìlú òyìnbó wọ́n ṣàbí Ọ̀tẹ́dọ́lá sí ìlú òyìnbó wọ́n bí Adénúgà tó ní Globacom wọ́n bí sí ìlú òyìnbó náà mi ìdẹ̀rọ̀ pé àwọn ọmọ ẹ̀gbọ́n bóyá bí wọ́n sí ìlú òyìnbó but they are doing fine. Wọ́n wá sọ̀rọ̀ tẹ́ wọ́n wá àdúrà tí ìyá àti bàbá wọn ti gbà fún wọn nígbà tí èèyàn wá ń pe àdúrà tí ò dẹ̀ force anybody orí platform ẹ̀ ló wà tó ti ń pe àdúrà tí ò force anybody tẹ́ni ó ṣe máa pẹ̀lú àdúrà bẹ́ẹ̀ tó bá ti pẹ̀lú àdúrà bẹ́ẹ̀ tó bá sẹ́ pé ogun kí ilé ìyá ẹ̀ o tó fẹ́ dá ẹ lọ́wọ́ dúró kọ́lọ́n kó palẹ̀ ẹ̀ mọ́ ìwádìí sọ pé kọ́lọ́n kó pa ilẹ̀ ìwọ ọmọ yàtọ̀ sí ogun yẹn I don't see anything that is controversial in that somebody can be somebody to be dragging somebody that is doing his or her own thing genuinely ẹni tó bá fẹ́ kọ́ táwọn ọ̀tá tó wà ní ìdílé ìyá tó wà níbi iṣẹ́ ẹ tó wà ládùúgbò ẹ tó bá fẹ́ kó borí ẹ ó sì bẹ̀rẹ̀ sí gbàdúrà Olúwa yẹ kọ́ tá òun kó borí ọ̀tá àtẹ̀mí ò ní borí ẹni ní máa borí ọ̀tá pàápàá jù lọ many a times ni wọ́n fi ẹ̀mí ṣiṣẹ́ ní àwọn ọ̀tá ló máa fi ẹ̀mí ṣiṣẹ́ síyàn ní ẹwọ́rú RTNW man torí fìrìgbọ̀n tó lu gbogbo èèyàn tó lù kọ́ pa tó fẹ́ pàkọ́ tá a máa kẹwọ́ lọ́rùn for no just cause irú ẹni tó ṣí lemon àbí kí ló ti pè shame lemon or whatever tó wà lẹ́kọ̀ọ́ òun náà máa mọ ibi tára òun kù sí wọ́n jùlọ ní sìkọ́ máa tó bá rí ìkọ̀kan ṣe Làgbáyé já ó ní láti wá drag anybody nítorí àdúrà tó gbà ẹgbọ́n ọkọ̀ tí Làgbáyé dá sí. ẹjọ́ wọn bá sọ ní ògbé sókè pásọ Táíwò. ẹ̀yin tẹ́ ń wò mí ẹ máa wò pé kí ló fa ìṣàmọ̀ tí mo fi fẹ́ ganu sí mi ò wá ṣe fọ́lẹ̀ sí mi. wọ́n máa yan àwọn àdúrà pílápọ̀ tó wà ẹ̀mí mímọ́ pa ẹ̀mí mímọ́ gbẹ̀mí ẹ̀mí mímọ́ ẹjọ́ iṣẹ́ wo ni iṣẹ́ ẹ̀mí mímọ́. àwọn wo náà ń sọ pé ìwọ ló yẹ ká àwọn wo náà ní kí ẹ̀mí mímọ́ ká àwọn wo náà ní kí ẹ̀mí mímọ́ gbẹ̀mí ẹ̀ iṣẹ́ wo ni ẹ̀mí mímọ́ ń ṣe ìwọ fúnra rẹ̀ ni mò ń bẹ̀ ẹ̀wọ̀n náà ló máa tún dáhùn ẹ̀ máa gbọ́. èmi ò ní òun ẹ̀yọ́ olùtùnú tó jẹ́ ẹ̀mí mímọ́ àbí bọ́ iṣẹ́ mi wọ́n máa ń pààyàn tó máa ń gbìyànjú àní gbogbo yàtọ̀ tí wọ́n ikú àìsàn especially this pastor àtẹ̀yìn pásítọ̀ yìí kú iṣẹ́ oníṣẹ́ mi ẹ̀dọ́ra mi dá ẹ̀dọ́ra mi tàjú ní fídíò wọn kí wọn kì í dáhùn lórí social media tó bá drag wọn wọn kì í dáhùn wọn dáadáa ṣùgbọ́n eléyìí. nígbà tó mọ̀ pé wọn kì í dáhùn lórí social media tó bá drag wọn wọn ní dáhùn why don't you just keep quiet or you form your own platform tó máa dẹ̀ sọ fún ọ pé gbogbo ọ̀pẹ kò túbọ̀ dé bàmà gbàdúrà pé àwọn tí ọ̀tá ń dà láàmú ọ̀tá ìdílé yín tó ń dà yín láàmú
olúwa ẹ̀mí mímọ́ kó jẹ́ kí àwọn ọ̀tá ìdílé yín kọ́ rí yín mú kọ́ pa yín dànù wọ́n lè máa ṣèyẹ lórí platform ẹ̀ ẹ̀yin tí ọ̀tá sọ di korofo kẹ́ ẹ kú kí ọ̀tá yín kó lè ráyè sọ yín di korofo dáadáa kọ́ta yín kó gba gbogbo orí ayọ̀ yín wọ́n lè máa sọ bẹ́ẹ̀ lórí platform ẹ̀. kí wọ́n fi jòkó sí orí àpèjẹ àjọba wọ ọkùnrin tó pèrè ní làgbáyéjá orúkọ burúkú kan ló jẹ́ làgbáyéjá kí ni mí ni làgbáyéjá ni ó mí 419 làgbáyéjá mí pé kó wà lójú títí kó rí òkú jáyàn gbà tàbí pé kó máa ro kó fẹ́ kí ẹni tí ó ga kó wálẹ̀ kó bá sẹ́ pé ọ̀tá ìdílé ìyá ẹ̀ o ọ̀tá ìdílé bàbá ẹ̀ o bó ṣe ga yìí o ó yá mú òun wálẹ̀ irú làgbáyéjá yìí àwọn ọ̀gọ̀ọ̀gọ̀ o kò lè ṣe rere nínú ayé torí àdúrà tó gbà fúnra ẹ̀ nìyẹn wípé kí ẹ̀mí mímọ́ kó má jẹ́ kóun ṣe rere kí ẹ̀mí mímọ́ kó tètè palẹ̀ òun mọ́ kó mú kúrò lórílẹ̀‐èdè ayé kì í ṣe pé nǹkan tó fẹ́ nìyẹn because when somebody on his platform tó ń gbàdúrà pé ẹ̀mí mímọ́ o gbogbo ọ̀tá ìdílé ìyá wọn ọ̀tá ìdílé bàbá wọn kalẹ̀ wọn mọ́ tí wọn bá fẹ́ palẹ̀ mọ́ ẹ̀mí mímọ́ bá wọn pa wọ́n dànù tí wọ́n wá rò pé because of that you can come online láti wá drag ó ní tó bá kúkú drag wọn wọn ní dáhùn nígbà tó mọ̀ yẹn ìwádìí máa lọ ṣe káńtà àdúrà yẹn wípé ẹ̀mí mímọ́ o àwọn ọ̀tá tiẹ̀ o kẹ́mi mímọ́ kó fi àwọn ọ̀tá ẹ̀ sílẹ̀ kó lè máa ṣògo nínú ayé ẹ̀ àdúrà yẹn ló máa gba ìyá mi Erelu Victoria ẹ̀kalẹ́mà ẹ̀kasọ̀mà ẹ̀ṣẹ̀mà God bless you. so làgbáyéjà gbọ́n sókè. gẹ́gẹ́ bàbá mi pè lọ́wọ́ iṣẹ́ wo iṣẹ́ mi mímọ́ àwọn prayer point a máa ń yan ikú ẹ̀mí mímọ́ pa ẹ̀mí mímọ́ jẹ́ ó ṣe. nígbà tí Jésù Kristi ń lọ níwọ̀n bá táwa mọ̀ ní pé ó ní òun máa rán ẹ̀mí olùtùnú tó máa tọ́ wa sí ọ̀nà. so ara iṣẹ́ ẹ̀mí mímọ́ ni láti bá wa pa àwọn ẹni bí àwọn ọ̀tá wa run ọ̀tá ìdílé ìyá wọ́n dá lóhùn ní Làgbáyéjà ọ̀tá ìdílé ìyá ọ̀tá ìdílé bàbá láàrin ọ̀rẹ́ láàrin ọgbà ẹ̀mí mímọ́ the Holy Spirit is the comforter and is a director he will guide us he will direct your path ẹ̀mí mímọ́ iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ṣe nìyẹn tí ẹ̀mí mímọ́ tó bá wá direct path yẹ tó gáìdẹ tó bá ní kẹ́yàn gáìdẹ èèyàn tọ́yàn sọ́nà tó tọ́ ẹ sọ́nà tó rí pé ọ̀nà tó fẹ́ lọ yẹ ọ̀tá ìdílé wà ń bẹ̀ ọ̀tá ìdílé ìyá ọ̀tá ìdílé bàbá ọ̀tá ibiṣẹ́ ọ̀tá àdúgbò ọ̀tá ọ̀rẹ́ tó ṣe bí ọ̀tá tó ṣe bí ọ̀rẹ́ sí ni ó wà ń bẹ̀ o afojúfẹ́ni má fọkànfẹ́ni ó wà ń bẹ̀ o ṣùgbọ́n tó bá fẹ́ gbọ̀nà yẹn kọjá wàhálà ti pa wọn kúrò ń bẹ̀ wàhálà ti mú wọn kúrò ń bẹ̀ kó lè lọ ara iṣẹ́ tí ẹ̀mí mímọ́ wá ṣe nìyẹn olùtọ́sọ́nà ní ẹ̀mí mímọ́ tọ́lù tẹ́lẹ̀ mọ́ bá dẹ̀ tọ́ ẹ sọ́nà tó bá sọ pé o gba ọ̀nà tí ẹ̀mí mímọ́ tọ́ ẹ sí ibo ló ń lọ òkú ìparun kí ni ìparun èèyàn máa kú tògótògó ìwọ Làgbáyéjà yìí tó o bá fẹ́ kí ẹ̀mí mímọ́ kó direct ẹ pé àwọn ọ̀ká ẹ̀ tó di ẹ lọ́nà àwọn bóyá ilé mẹ́wàá tó yẹ kó ti kọ́ mọ́ confidential example ilé kíkọ́ àti owó níní òǹkọ́ láyé ní pé kò ní personal relationship with your God and Saviour and when you have your personal relationship with your God and Saviour ẹ̀mí mímọ́ náà ló máa direct ẹ ẹ̀mí mímọ́ ló máa sọ fún ẹ pé tó bá ti délé oúnjẹ tó gbé sílẹ̀ yẹn o mú kọ́ wà nú ẹ o nínú kíchìn yín ẹ ti plan pé ẹ fẹ́ jẹun kan tó jẹ yẹn ti wù yín jẹ bóyá ó lè jẹ́ pé bóyá irú magi tẹ́ ẹ fi sí bóyá ó máa ṣe nǹkan kan fún yín tó máa trigger one thing or the other nínú ayé tàbí bóyá ẹ ti pòkì kan sílẹ̀ tẹ́ ti fi ṣúgà sílẹ̀ tí kò tẹ́ ti foríṣiríṣi nǹkan sí tẹ́mi wọ́n dẹ̀ mọ̀ pé ó máa spike blood sugar ẹ wàá gbé báyìí wàá kọ́ ni kò ṣe nǹkan báyìí wàá kọ́ ni pé abọ́ àti gbogbo ẹ̀ ó kọ̀ jábọ́lẹ̀ ẹ̀mí mímọ́ ara iṣẹ́ ẹ̀mí mímọ́ nìyẹn oúnjẹ tí mo ṣe yí oyé ó ti dànù ẹ̀mí mímọ́ ò fẹ́ kó jẹ́ òun ló ṣe dànù at that point in time o ti máa lọ kó ti wà ní gáràjì wọ́n sọ pé ẹ̀yọ̀kọ́lọ́kù kò fẹ́ wọlé báyìí kò kọ̀ọ̀rọ̀ àwọn bíi mẹ́fà bákan máa sáré wọ́n tá máa ti ẹ̀dá gbàdá lẹ́jọ́ tó pé àmì ìdẹ̀tẹ̀ tí ó kẹ́ni tó bá rìn síwájú mọ́tò mi ti wọ̀ báwọ̀ tó bá fi máa déwájú wa rí pé mọ́tò yẹn ìsàkó ti ní flat tire tàbí bóyá ó ti lásìlẹ̀ tàbí wọ́n pé olúwo máa ṣe tí mi máa wọ mọ́tò yìí ẹ̀mí mọ́ òun ló ń direct yẹn ẹ̀mí mímọ́ is a comforter is a director you direct your life it will guide your life it will teach you the type of prayers that you will pray that will make you to be successful in life. gbogbo èèyàn lológun one way or the other tí wọ́n làbá wọ rẹ̀ bá tó pẹ́rẹ́ tó o bá sẹ́ pé kí àwọn ọ̀tá ìdílé ẹ̀ kan borí ẹ̀ tí pásítọ̀ kan bá ń gbàdúrà pé kí ọ̀tá ìdílé kó má borí ẹ̀ pé àwọn ọ̀tá ìdílé ẹ̀ kó ṣe dandan kó gbà á kò ń ṣe dandan kó gbà á wọ́n lè gbà pé kọ́tà díẹ̀ kó borí ẹ̀ there are so many people in the church ní church tí wọ́n dẹ̀ wà church kan dálẹ̀ yẹn ṣé gbogbo wọn ló ń gbàdúrà yẹn àwọn míì ò kí ń gbà á àwọn míì máa wò ní wọ́n máa wọ ẹnu ẹlòmíì pé wọ́n ń gbàdúrà èmi ò mọ̀ bí téèyàn ti ń drag èèyàn ìpé èèyàn gbàdúrà èèyàn drag èèyàn ìpé èèyàn gbàdúrà
máa gbọ́. olùkíní kan ẹ̀mí mímọ́ lù pa ẹ̀mí mímọ́ fọ́ ojú ẹ̀ ẹ̀mí mímọ́ sọ darọ ẹ̀mí mímọ́ yà ní wèrè gbogbo nídìílé bàbá gbogbo nídìílé ìyá tó ní kí n máa ṣe kí n máa ṣiṣẹ́ bí ẹni kí n máa jẹ́jẹ́ lé ẹ̀mí mímọ́ ẹjẹ́ kó rìn òwò ọjà. so tí èèyàn kan tó bá wá gbàdúrà fún ẹ tàbí tó bá pe àdúrà ike ẹ gba àdúrà yẹn pé ná Ọlọ́run kó sọ̀kalẹ̀ bí kẹ̀kẹ́ Èlíjà pé ọ̀tá ìdílé ìyá ẹ̀ ọ̀tá ìdílé bàbá ẹ̀ àbọ̀ ọ̀rẹ́ ẹ̀ ọ̀tá ẹ̀ tó ń ṣe bí ọ̀rẹ́ sí ẹ tó ń gbàdúrà kó máa ṣiṣẹ́ bí erin kó máa jẹjẹ ìrìbù kó máa jẹ nǹkan burúkú pé kọ́ Ọlọ́run kó paná ẹ̀mí ru ẹni bẹ́ẹ̀ ẹjọ́ kí ló bá dì nínú yẹn tó o bá mọ̀ pé o fẹ́ kí ọ̀tá ẹ kó lù ẹ bolẹ̀ o ní láti gba ìwà ṣe ìjàdúrà yẹn ni pé ọ̀tá ẹ o kọ́tà ẹ kọ́lọ́ kó fún ọ̀tá ẹ lágbára lórí ẹ kó lè lù ẹ pa kó lè gba ògo ẹ kó gbà mọ́ títí ẹ wọ́n á gbarú ẹ there's no point dragging somebody on this type of prayer point wọ́n máa gbé àdúrà tó lágbára tó bá lágbára fún tiẹ̀ why don't you waka pass nítorí náà ni pé kìí ṣe bí tó bá ti ń búyàn nìkan èébú gan pàápàá is a negative prayer èpè is a negative prayer tí bá sọ pé ẹni láàárọ̀ yìí ìwọ oríkórí tó bí nínú obìnrin wọ́n fọ bẹ abẹ́gbẹ́ ẹ jáde ni wọ́n bí ẹ bọ́ ṣe yẹ kọ́ bí ẹ ni ó gbé inú obìnrin fún ọjọ́ kan fún ọjọ́ méjì ni ó wá gbé fún oṣù mẹ́fà obìnrin wa wọ́n wá bí ẹ tó wá sẹ́pẹ́ mi adé bíi pé ọmọ aláṣọ àdúrà mi ò ní ṣe rere lórílẹ̀‐èdè ayé irú wọ bẹ́ẹ̀ àfi tó o bá tẹ̀lé àfi tó o bá mú mi àfi tá fẹ́fẹ́ o bá fẹ́ sí ẹ ṣùgbọ́n tí gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìbá ṣẹlẹ̀ sí ẹ wàá gbin lọ́dànù ni wàá dòkú ni kí tiẹ̀ má fi kí kó jẹ́ pé àdàbí ni mo pè kí má sọ pé lórúkọ Jésù àwọn èèyàn àwọn ọ̀tá tèmi ni mò ń bá wí ṣùgbọ́n àwọn kan ṣì máa sọ pé ó ṣépè mo bá ń ṣépè àdúrà náà ló ń gbà nítorí pé tí èpè yẹn ò bá tí ò bá ṣe nǹkan èpè yẹn kò ní báyìí tí ò bá ṣe ọ̀tá ìdílé mi tí ò bá fẹ́ mú ògo mi wálẹ̀ tàbí ògo àwọn ọmọ mi tí mo sọ pé kí iná Ọlọ́run kó lu àwọn ọ̀tá mi pa tí ò bá kí ń ṣe wọ́n tó sì nínú àwọn tó fẹ́ lu ògo mi pa tàbí ògo àwọn ọmọ mi I don't know why that should increase your stress level. Lagbaja, if you are not part of the people that want to pull this prophet down tó o sì nínú àwọn ọ̀hún ti fojú hàn gbangba wípé ọ̀tá alẹ́nimádẹ́yìn ni ẹ́ Lagbaja wípé ọ̀tá òun ni ẹ́ and gbogbo àdúrà tó o sọ pé wọ́n ń gbà yẹn ṣọ̀pẹ́ sìn orí prophet ń pe àdúrà ẹ jẹ́ ká tún gbàdúrà tó ní prophet ń pè. nídìílé bàbá gbogbo nídìílé ìyá tó ní kí n máa ṣe kí n máa ṣiṣẹ́ bí ẹni kí n máa jẹ́jẹ́ lé ẹ̀mí mímọ́ ẹjẹ́ kó rìn òwò ọjà ẹjọ́ iṣẹ́ oníṣẹ́ ni wọ́n máa ń. so ìwọ ti wà nínú ara àwọn tó sọ wípé tó rò lọ́kàn ẹ wípé bí pásítọ̀ yìí o bó ṣe ń ga yìí o ó ń bí ẹ nínú o bí àwọn èèyàn tó ṣe ń sọ pé ojúṣe Ọlọ́run pé as of today o àṣàṣírí pé eléyìí o ó ṣe ń ṣiṣẹ́ Ọlọ́run a rí pé o ti wà nínú ara àwọn tó fẹ́ pull ẹ̀ down definitely ẹ̀mí mímọ́ máa pa ẹ̀rùn ni náà definitely ẹ̀mí mímọ́ máa gbóhùn ẹ ẹ̀mí mímọ́ gba ojú ẹ̀ ó máa gba ẹsẹ̀ ó máa sọ ẹ̀ dàrọ kò sígbà tẹ́mi mímọ́ ò ní ṣe yẹ nítorí tí mo fẹ́ kí ẹ̀mí mímọ́ kó ṣe fún àwọn ọ̀tá mi nìyẹn ibikíbi tí àwọn ọ̀tá mi bá dẹ̀ wà wọ́n bá jẹ́ pé inú ilé tí mò ń gbé ni bó jẹ́ láàrin àdúgbò tí mo wà ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ni nídìílé ìyá nídìílé bàbá wọ́n rí mi wọ́n rí mi ọ̀tá inú afẹ́fẹ́ ọ̀tá orí íńtánẹ́ẹ̀tì ọ̀tá tó fún tó pẹ̀rẹ̀ ní fáwọn ìsọdẹ̀ ẹ̀pọ̀ ta ni ká mórúkọ mi lọ sí NMC tá lọ́ máa polongo tá lọ́ máa purọ́ mọ́ mi bẹ̀ tàbí tá lọ́ máa sọ́dọ̀ àgọ́ ọlọ́pàá tá lọ́ máa purọ́ mọ́ mi bẹ̀ pé àti àtẹ̀tọ́ṣe àtẹ̀tọ́ṣe torí pé ó fẹ́ ṣògo lórí ayé mi tí bá ṣe pé ẹ̀mí mímọ́ lù pa ẹ̀mí mímọ́ máa lù pa so èmi ò mọ problem Lagbaja o tí Lagbaja ò bá fẹ́ kí àwọn tó ń ṣe ògo lórí ayé òun kí ẹ̀mí mímọ́ bá òun lù pa ṣe bí á dẹ̀ sọ pé kí á máa gbàdúrà tiẹ̀ wàá wà lórí platform ẹ̀ wàá gbàdúrà tiẹ̀ n tí mo ṣe wá síbí lónìí ni pé àdúrà kéèyàn ń gbàdúrà lórí platform ẹ̀ kò tún gbúdọ̀ di nǹkan tí èèyàn kan tó máa ṣe pé irú àdúrà wo rèé tó ń gbà yìí tó bá jẹ́ pé prophet ń sìn ó wá gba àdúrà pé gbogbo yín tẹ́ bá dá 500,000 fóun ẹ máa lọ sókè ẹ máa ga ẹ máa ṣe ẹtí gbé wá ẹni kan gbogbo ọ̀rọ̀ àdúrà tó ń gbà ẹni ṣe ló ń sọ wípé àkọ àwọn tó máa dáwó àwọn tí ò wá dá kọ́ àwọn tí ò ṣe kíní kọ́ tàbí tó bá dúró síta tó bá ní gbogbo yín ẹ wá o ẹni mímọ́ sọ pé tàbí òun gbóhùn yí pé kí ní bóun ṣe wà bíbáyìí kí 100 million kó bọ́ síwájú gbogbo ẹ̀jẹ̀ bá fẹ́ dá 1 million ẹ̀ yẹ bọ́ta ẹ̀ mọ́ sẹ́ pé àwọn 50 fẹ́ dá 1 million ó yá bọ́ta tẹ́lá bọ́ta sí ẹ̀ sọ ẹ̀kọ́ mi ilẹ̀ tún máa pè é tún máa pè ní nǹkan mi èèyàn tún gbàdúrà ó ń ṣe ìtúsílẹ̀ ó ń ṣe ìwòsàn ọkàn tó jẹ́ wípé àwọn tí ò lè attend tí wọ́n lówó láti lọ sí hospital wọ́n á lọ sí church wọ́n á lọ ṣe ìwòsàn ọkàn which is called therapy àbí ẹ mọ̀ pé àwọn nǹkan tí pásítọ̀ yìí ń ṣe ó wà therapeutic fún àwọn míì nínú fídíò tí mo kọ́kọ́ gbé wá ẹ gbọ́ wípé pásítọ̀ yẹn wọ́n sọ wípé èèyàn kan ó lọ sí ìlú òyìnbó ó wá ń padà bọ̀ ó wá ra gbogbo nǹkan ó lọ sọ pé bàtà lòún fẹ́ máa tà
ó wá lọ sí Italy, ó wá ra bàtà, ó kúnnu kọ̀ńténà, ó wá gbé wá, ó wá pẹ́ lórí omi kó tó dé. Nígbà tó fi máa já kọ̀ńténà yẹn, àwọn bàtà yẹn ti bu, àwọn tí ò kì í ṣe original ń bẹ̀ lẹ́dà wọn ti ń ya, wọ́n ti ń ṣí. Ó wá jẹ gbèsè, kò wá rí owó, ó wá di ẹni tó ń tọrọ jẹ. Ó wá wá síwájú àwọn wá rí i pé ẹ̀mí asọ́nidòfo ló ń bàjà. Àwọn wá ní kó gbàdúrà fún ọjọ́ 3 pé kó máa ké, kó máa gbà á ìgbé ẹ̀mí asọ́nidòfo tó fẹ́ sọ mí dòfo nídìílé ìyá, nídìílé bàbá, kọ́lọ́run kó pàdánù, kó parú ẹ̀mí náà run. Tí scenario yẹn ò bá jọ ti scenario ẹ, why don't you sip your mouth and be looking? Àwọn tí scenario yẹn tó jọ nǹkan tí ó ń bá ilé ayé wọn jà, tí wọ́n wà nínú àwùjọ yẹn, wọ́n á gbà á ṣe ẹ̀ṣẹ̀ tún nìyẹn. Àbí ẹni tí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ tó jẹ́ wípé ilé fámílì tí ìyá ẹ̀ bàbá wọn jogún fún wọn ló ń gbé ibẹ̀ náà ló bí àwọn ọmọ ẹ̀ sí, tí wọ́n fi blọ́ọ̀kì kan, tí wọ́n ti ẹ̀rọ owó rẹ̀ sí ilé tó fún wọn, ilé àlàpà ni wọ́n ní bẹ́ẹ̀dì tí wọ́n fi ń sùn, tó sì bímọ táwọn ọmọ náà tí wọ́n rówó rán wọn ní skul tó yẹ pé àwọn yẹn náà wọ́n tiraka, wọ́n ṣe làálàá. Nígbà tó yá tọ́lọ́run ṣàgbògo lórí ayé wọn, tí wọ́n wá kọ́lé, tí wọ́n wá ní ẹni tó nílẹ̀. Ṣé àdúrà kan náà gbàdé bẹ́ẹ̀? Ìpè gbogbo ogun adánidúró, afanisẹ́yìn, arógòbògò jẹ́ nínú ayé mi, Olúwa parun, ẹ̀mí mímọ́ bá mi parun, ẹ̀mí mímọ́ fojú wọn hàn, bí wọ́n bá ti fojú wọn tàn, kó da òru, kó da ata sí, kó jẹ́ kójú wọn fọ́, wọ́n bá ti fọ́ tójú wọn bá ti fọ́ tán, bẹ́ẹ̀ ni tó bá ti wá rìn lọ, kí tírẹ́là gbá wọn dànù kó lọ́wọ́ tútú. Tí irú scenario yẹn ò bá láìfo ẹ lọ, ṣé bí wàá rọra fọwọ́ lérán, wàá máa wò ní làbáyígá, tàbí kó gbàdúrà ìwọ làbáyígá pé ilé tó kọ́ kí ná bọ́ọ̀lù, kí ná jọ pa, kó má jèrè àwọn ọmọ ẹ. Tó bá jẹ́ tó wù ẹ́ láti sọ sínú ayé ẹ nìyẹn, làbáyígá ṣé bí wàá sọ sínú ayé ẹ? Why do you have to drag somebody that is bringing out, pushing out prayer points for people that have distress in their hearts and they want to free their hearts? Mi ò rí ẹni ẹ̀ṣẹ̀ nínú ẹ̀yẹ o. Mi ò rí nǹkan tó yẹ kó wá gbé ẹjọ́ pásítọ̀ kan wá pé pásítọ̀ yẹn prayer point wọ́n ti le jù. A jẹ́ pé ìwọ kan wà nínú àwọn tó fẹ́ fa pásítọ̀ yẹn wálẹ̀ nítorí ó fojú hàn nìyẹn. Ẹ̀mí mímọ́ gan ló gbé wọ gangan bọ́ta gẹ́gẹ́ bí ajániwálẹ̀, alọ́nilọ́wọ́gbà, àfi èrú gbàbùkún ẹni tó bá ti ń ṣe clout lórúkọ èèyàn pé let me drag this man, let me drag this woman in order to blow. Alọ́nilọ́wọ́gbà, ajánilọ́wọ́gbà, agbárí ẹni. Pé kí ni mo tiẹ̀ lè sọ lórí social media o, mo dẹ̀ ní ṣẹ́rí mo láṣọ púpọ̀ láti ta o, mo kó àwọn aṣọ wá láti ta. Kí ni kí n wá ṣe o? Tí bá drag prophet Òjó sì ti máa sọ pé gbogbo yẹ wá síbi ẹ wá gbọ́ nǹkan tí pásítọ̀ yìí sọ, ẹ wá gbọ́ ohun tó ń sọ, wá wọlé àdúrà tó ń gbà àwọn èèyàn máa rọ́ wá. Nígbà tó bá wá rọ́ wá tán wá sọ pé aṣọ yìí ló ń ta o, ṣùgbọ́n ẹgbọ́n nǹkan tí pásítọ̀ yìí sọ, ṣùgbọ́n pé irú ẹ alọ́nilọ́gbọ́gbà, ají ògo ẹni lò. Gbogbo ẹni tó bá sẹ pé àfi tí bá drag Pípẹ́ Láṣọ Àdúrà báyìí, tí bá kọ orúkọ ẹ báyìí pé Pípẹ́ Láṣọ Àdúrà, èèyàn máa rọ́ wá gan. Wọ́n máa bu ẹ ti gbọ́ pé NMC ti gba pin ẹ̀, ó ti gba lẹ́tà ẹ̀ níbi láti jọ wò NMC wọ́n ti gba pin ẹ̀, ẹ ti gbọ́ wọ́n sọ fún yín nìyẹn o. Àwa wà lára àwọn tó fẹjọ́ ẹ̀sùn náà. Ó kàn ń dẹmọ ní mo ní NMC ti gba pin ẹ̀, ó wà ti gba pin kíkì kan. Ṣe rí ẹni tó bá ti ń lo ògùn èèyàn kan láti pull èèyàn yẹn down indirectly láti wá lift ara ẹ̀ up, irú wọn náà pè ní arógòbògò jẹ́. Gbogbo arógòbògò jẹ́ nínú ayé wa. Èmi gẹ́gẹ́ bí Adénípẹ́ Láṣọ Àdúrà, arógòbògò jẹ́ nínú ayé àwọn ọmọ mi, ní ayé Olúwadámiláre, nínú ayé Olúwadùn, nínú ayé Olúwakẹ́mi. Arógòbògò jẹ́ nínú ayé tèmi, ìyá wọn àti gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kí Ọlọ́run bá nígbà ayé arógòbògò jẹ́, kí arógòbògò jẹ́ kó kú báyìí lónìí Monday, ká má tún gbọ́ ìwà arógòbògò jẹ́ nínú ayé wa. Kọ́lọ́run kó ìdá Ọlọ́run tó wo tó lágbára lọ́wọ́ ọ̀tún ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní làwọn wọn báyìí lórúkọ Jésù. Bó ṣe máa rí nìyẹn. Ẹni tó bá ti ń lo oko èèyàn láti ṣe his clout, láti for no just because ní point ní reason tó bá jẹ́ tí bá ṣe inú ìjọba òkùnkùn ni wọ́n làbáyíjà ìwà òun wà máa drag èèyàn tó mú ìjọba òkùnkùn tó mú wálẹ̀. It means you are from the pit of hell. You are a perverted person. You are a perverted child. Làbáyíjà because mi ò gbọ́ mẹ́rin
kó bá gbàdúrà fọ́tá ẹ̀ pé kọ́ lọ́run kó jẹ́ kí ọ̀tá ẹ̀ kó ṣubú kí ìṣerere tiẹ̀ kó lè bù jáde kéèyàn máa pẹ̀lú àdúrà yẹn kó wá sẹ́ pé ẹgbọ́rọ̀ àdúrà tó ń gbà ẹgbọ́rọ̀ lẹ́yìn mo ní kọ́mẹ̀ntì kan wà jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yìn ilé pé àwọn ẹrú pásítọ̀ ní òótọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ àwa tó ń pè ní ẹrú pásítọ̀ yẹn àwa náà làwa ń jáde báyìí pé gbogbo ẹnikẹ́ni tó pè mí Adébímpé àti àwọn ọmọ mi àti àwọn olólùfẹ́ mi ní ẹrú pásítọ̀ nítorí pé pásítọ̀ ń gba àdúrà tí a dẹ̀ ń tó gbé àdúrà tí a dẹ̀ ń gba àdúrà tí a dẹ̀ ń rí gbàdúrà yẹn nínú ayé wa gbogbo ẹnikẹ́ni tó pè irú àwa báyìí ní ẹrú àdúrà ìdá Ọlọ́run tó wo tó lágbára ìdá Ọlọ́run tó wo tó lágbára tó Panane àti Sàfírà pé wọ́n kúrò níwájú òun Ọlọ́run tí Ọlọ́run sẹ́ pé kọ́ tó wọ ẹ̀yìn báyìí kọ́ gbókun wọn kó gbé irú òkú ẹni bẹ́ẹ̀ ní òní ọjọ́ Monday 22nd of September 2025 kó gbé ẹnikẹ́ni tó bá sọ wípé òun jẹ́ ká gbádùn ní ayé wa ìdílé ìyàwó ló wà nídìí bàbá wa ní láàrin ọ̀rẹ́ láàrin ọgbà ló wà ní kí ẹni mọ́ kó palẹ̀ wọn mọ́ ẹnikẹ́ni tó rògbò wa tó wá sẹ́ pé torí òun rí ògo wa yìí o ògo wa yìí wá ń bí òun nínú kọ́lọ́run kó fi wọ́n ṣe àtẹ̀gùn fún wa dé another better kó wá sọ fún làbíkí àbẹ̀rẹ̀ wípé bó ṣe ká tún máa fi ṣoríire ju bá ṣe ṣoríire. èwo nínú yé mi ò tún sọ ọmọ sọ jẹ́nẹ́rà ọ̀lẹ́lẹ̀ yìí o. ló ń gbà sórí ara rẹ̀ it's not because of Pastor Eben Taiwojo but kéèyàn wá sí orí platform ẹ̀ kó wá dúró kéèyàn kan ṣépè fún kí wọn náà ṣépè tiẹ̀ padà tàbí kó fàdà dídá lóhùn káwọn kan kó wá lọ rò pé nítorí pé iṣẹ́ tàbí ibi ìṣeré kó pé wọ́n mọ̀ wọ́n mẹ́tẹ́ lè ṣẹ́ láàánú kó wá fẹ́ lọ bà ẹ̀jẹ̀ lọ́wọ́ aláàánú yẹn irú àwọn ẹnikẹ́ni tó fẹ́ bà ẹ̀jẹ̀ níwájú olóore ẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ jẹ́ níwájú olóore ẹ̀ nítorí pé ìṣerere tiẹ̀ ó ń bí wọn nínú kí Ọlọ́run kó parẹ́ ìdí ẹ̀dá nídìílé mi nídìílé bàbá mi náà wà ní láàrin ọ̀rẹ́ náà wà ní lórí afẹ́fẹ́ yìí náà wà ní níbi iṣẹ́ náà wà ní ládùúgbò náà wà ní mi ò mọ̀ wọ́n rí mọ̀ wọ́n rí ni mi ò rí wọ́n rí wọ́n rí mi rí ni Olúwa báwọn dẹnu mo gbé wọn kó gbé wọn dé kó jù wọ́n sí sísá wọn dà àgbọ̀ wípé aláàfin ọ̀dọ́ many people kò mọ bí wọ́n ṣe máa gbàdúrà kò mọ ibi tí wọ́n máa nà ọ̀pá àdúrà sí tí a bá wá rí ẹni tí ẹ̀mí mímọ́ tó gbé agbára àgbàṣe àdúrà wọ̀ ó ti ìgbà tí bàbá wà láyé tí àkànbí ń ṣe rádaràdá ní Olúwo tìlú Ìwó bàbá fi ọgbọ́n tó àníyẹ because ó fẹ́ gbá kílíṣì wọ́n aláàfin ọ̀dọ́ kó máa ṣe dá padà sí orí ara ẹ àti sí orí àwọn ọmọ ẹ ìwọ náà sọ ní àwọn tó bá wá kọ́mẹ́ǹtì síbẹ̀ wá sọ nǹkan tẹ́mi mímọ́ máa ṣe fún wọn ṣé kí ẹ̀mí mímọ́ kí tẹ́mi mímọ́ ṣe fún wọn. aṣọ ìkílẹ̀ ẹ bá wá síbi àtẹ̀wá kọ́mẹ́ǹtì ní ọjọ́ orí ṣẹlẹ̀ mi mọ̀ yẹn tó ń sọ yẹn èmi á sọ fẹ́ tó máa ṣe fún yín. ìwọ ò ṣe sọ tẹ́lẹ̀ mi ò mọ bí táwọn prayer point káà ní ọ̀nà Nàìjíríà bí ẹgbẹ́ kò tẹ̀ fún wa ní kò fún wa ní fọkànbalẹ̀ prayer point jẹ́ káwà tẹ̀gbọ́n wa ká ní ìta ara wa prayer point. ìwọ àtẹ̀gbọ́n ẹ fẹ́ ètara yín ni ìwọ àti àbúrò ẹ àtàwọn ọ̀rẹ́ ẹ fẹ́ ètara yín ni. ẹni ní bàbá mi ti fi ṣolórí. ẹ̀gbọ́n tí n bá ń gba àdúrà tó bá nítorí àdúrà tí mò ń gbà òun ò ní bá mi ṣe mọ́ mi ò ṣàìtìmọ̀ wípé àdúrà mi ń gbà nìyẹn àbúrò tó bá sẹ́ pé nípasẹ̀ àdúrà tí mò ń gbà ìṣòro àti àwọn àdúrà ńláńlá kàbìtìkàbìtì sí ẹgbẹ́ ìsísá mi láìkí ẹ̀ mi ṣàìtìmọ̀ pé àdúrà yẹn ó ń bà á níbi tí ò dáa ní Síláyọ̀ Káyọ̀dé ṣíta lórí gbogbo yín Dámilọ́lá Olúwatósìn Oyèkúnlé àti Àǹjọ́lá Olúwa nítorí náà ká tó parí ètò yẹn jẹ́ ká gbọ́ gbogbo nǹkan tó sọ tọ́nà tó wà níbì kan bó bá jẹ́ ibiṣẹ́ náà ní tó dé ibiṣẹ́ tó sáré gbàdúrà Father Lord, as I want to commend this trip today I commend this trip unto your hand. Holy Spirit, come and take control. God take control. Any altercations, any negative vibes, I bind them, I cast them into the pit of hell. Yes, I put them all together. I throw them into the pitless pit right now. People are like, why are you throwing them into the pitless pit? Because no, I don't like that prayer. What you pray? I want to get pray. So ẹni tí o bá ti fẹ́ ẹni tó bá fẹ́ kí iṣẹ́ ẹ dàrú tó sọ pé òun láìka àdúrà tó ń gbà tí wọn náà jẹ pé ẹ má bínú mi nígbà àdúrà ẹ mọ̀ sọ̀rọ̀ pé ó ti yọ gẹ̀rẹ̀ sọ́dọ̀ ẹ nìyẹn nítorí náà ní pé irú àwọn làbáyídá yìí àwọn arógòbògò jẹ́ àwọn afanilọ́wọ́ sẹ́yìn àwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ lo ògo ilé ayé ènìyàn àwọn ni nísìnyí ní orí program tó ṣe nísìnyí orí 540 likes àwọn 239 wọ́n comment síbẹ̀ èmi ò ṣí comment section ẹ̀ wò kí mo ro comment sí wọ́n comment síbẹ̀ that means pé ìjọba òkùnkùn wà nínú Bible ó ní the kingdom of God suffered violence and it's only the strong bẹ́ẹ̀ náà ni wọ́n lọ sí occasion kan náà tẹ́ bá gbọ́ ṣe ti aláàfin láàrin èrò ṣé wọ́n tó bẹ́ẹ̀ and so prayer is a key. kí wọ́n máa fi ara gbó in the Bible láàrin èrò there was a widow
kò sí bí tí àwọn ẹbí ọkọ àwọn ọ̀rẹ́ ọkọ àwọn àbúrò ọkọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀tọ́ ẹ̀ tí wọ́n fi ń dùn. ó lọ sí iwájú adájọ́ kan bí adájọ́ ìgbésọ́mi lára àwọn ọ̀tá ní adájọ́ yẹn aṣá a máa fi bẹ aláìsọ̀rọ̀ ẹ̀ ààrẹ àfìrí nípasẹ̀ nígbà tó ti pẹ́ tó ti wá adájọ́ ìgrant yẹ ní request yẹ and that is prayer for you that is the exact way that prayer works. tó bá ti pẹ́ tá ti gbà á àwọn ọ̀tá ìdílé yìí tó mọ̀ ó lè jẹ́ àǹtí ẹ̀ tó love jù ó lè jẹ́ kó gbọ́ lọ́tà ìdílé yẹn ó lè jẹ́ pé ọ̀nkù tó máa lọ ń bá yẹn tó máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ tó máa fún ẹ yẹn ó lè jẹ́ pé ọ̀nkù yẹn gbọ́ lọ́tà ìdílé tó fẹ́ kó máa tọrọ owó lọ́wọ́ òun tó tó bá ti fún ẹ lówó á fi owó yẹn á tún fi sọ fọ́lọ́ pé sọ pé pípẹ́ tí wọ́n ti wá tọrọ owó o pípẹ́ tó pè lọ́wọ́ ẹ̀yẹ o wọ́n ti wá tọrọ owó o kọ̀yà dáwó tó fún mi pé ìpadà kó dá padà fún onílọ́pọ̀ mẹ́wàá o ọlọ́run adé wò ó tọ́ máa ní àdàpadà ṣùgbọ́n tí wọ́n fúnra rẹ̀ tó bá gbàdúrà sínú ayé ẹ̀ ìfẹ́ kọ́ lọ́run bùkún fún ẹ gbogbo àwọn tí ò fẹ́ kó débi tí ire ayọ̀ ẹ wà nígbà tó lọ́run bá ti bùkún fún ẹ ṣé irú ọkùn yẹn wà lọ́ máa bá mọ́ irú àǹtí yẹn wà lọ́ máa bá mọ́. Prayer is very powerful. And when you see people tó jẹ́ pé Ọlọ́run fún ní agbára láti lè gba àdúrà láti lè pe àdúrà tó dẹ̀ máa bá nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ayé ẹ mu ìwọ má gbà o ìwọ má gbà ìwọ fi sílẹ̀ kó sọ pé àdúrà yẹn kọ́ ó ti tóbi jù ó lè gbà á èyí tó bá fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé ẹ kò fi lókun sílẹ̀ you don't need to come on social media and come and say pé àwọn gbàdúrà wọn gbàdúrà tó tóbi á jẹ́ pé àdúrà yẹn ń bà ẹ́ ni bàbá ìjà àdúrà yẹn ń bà ẹ́ ni and so I want to leave you with this point. ẹ jẹ́ kí wọ́n rí èèyàn àtọ́jú òfìfẹ́ nínú ìrẹ́pọ̀ tó múná lọ́pọ̀ kí wọ́n rí ìdúró tó bá fẹ́ kí ilé ayé ẹ kó yes kó lọ síwájú ẹbí gbogbo kan tó bá ń bèrè lọ́wọ́ Ọlọ́run kó máa ṣe fún ẹ Ọlọ́run ṣe máa ṣe nìyẹn tó bá àwọn míì wà nínú ayé ìtọ́jú ayé aláyé ni wọ́n ṣọ́ ìlú bàbá ìjà yìí tó yẹ pé ayé aláyé ni wọ́n á kọ́ máa ṣọ́ ayé aláyé títí táyé tí wọ́n á fi polúkúrú mu ṣú wọ́n á kọ́ irú wọn sì lọ́ba yóò kó sí church ẹ̀wọ̀ iṣẹ́ kó gbàdúrà káyé ẹ̀ kó sún síwájú kó sún síbi rere á máa wò pé gbogbo àdúrà tó ń gbà. You know, so if you are that type of a person tó jẹ́ pé ayé aláyé ló ń ṣọ́ tàbí pé o ṣáà ń wá kí ayé èèyàn kó bàjẹ́ ṣá if you don't repent ẹ̀mí mímọ́ ọwọ́ ẹ̀mí mímọ́ tó lágbára tó wúwo tó lágbára á bà ẹ́ á bà yé ẹ jẹ́ tó jẹ́ pé ìṣerere ẹ kò ní ṣojú ẹ wàá wà down 6 feet down under bó ṣe máa rí nìyẹn làbáyíjá wọ́n ní àwa já ẹ ìpè nǹkan tó ṣe ibi ló fi ń fà sórí ara ẹ instead of you to go to your platform and pray the type of prayer that you want people to pray you don't need to come and drag anybody. Tílé ayé ẹ tó o bá fẹ́ protection of God tó bá fẹ́ káwọn ọ̀tá kó máa wọnú sí ẹ lára tó fẹ́ káwọn ọ̀tá kó máa jẹ̀dọ̀ ẹ tó fẹ́ káwọn ọ̀tá kó máa jọ yẹn kó máa jọ ẹ gbogbo nǹkan tó fi ń ṣayọ̀ gbà sílẹ̀ sínú láìfẹ́ àwa tá a fẹ́ kọ́ta kó ṣògo lórí wa àá máa continue láti gba àwọn àdúrà tó máa mú kí ayé àwọn ọ̀tá wa lílé lóko lọ́nà ọjà níbi iṣẹ́ ni lórí afẹ́fẹ́ ni kó bàjẹ́ gbogbo pápẹ́ tí ọ̀tá dẹ sílẹ̀ kí ọ̀tá kó síbẹ̀ fúnra ara wọn irú àwọn ọ̀tá báyìí tí wọ́n ti pinnu lọ́kàn ara wọn pé àfi táwọn bá gba pin number ilé ayé wọn Ọlọ́run á sì gbà á sì kó gbogbo eré ayé wọn kọ́ á kó Fẹ́mi Adébímpé èmi ń kọ́ màá wá máa ṣògo lórí ayé wọn bẹ́ẹ̀ ló ṣe máa rí ó ti rí bẹ́ẹ̀ kò yí padà Jésù Olúwa wa gbàdúrà fún wa lónìí gbogbo bí tí bàtà bá ti ta wá lẹ́sẹ̀ gbogbo àwọn ọ̀tá wa torí so many of us ọ̀rẹ́ wa ó lè jọ ta wa ní àkókò mọ̀ wọ́n they are ghosts they are like fake profiles. You know, your enemies are like fake profiles that you don't know. They might be your neighbor, they might be your co-workers, you don't even know them. This is yellow. And they will greet you very well. Oh, auntie, how are you? But when they get on the internet, they use their fake profile to pull you down, to make to report negative things about you, to malign you, to blackmail you. Ọ̀tá tó jẹ́ wípé wọ́n lo fake profiles láti fi pull wa down either physically or on social media or spiritually. Mo gbàdúrà lónìí ní orúkọ Jésù kí gbogbo àwọn ọ̀tá yẹn kí ilẹ̀ lanu kó gbé wọn mì. Mo mọ̀ wọ́n ni mi ò mọ̀ wọ́n ni ìdílé ìyá náà wà ní ìdílé bàbá ni láàrin ọ̀rẹ́ ni mo bá wọn wọ mọ́tò pọ̀ ni ọ̀tá tó jẹ́ pé o ò tiẹ̀ mọ̀ rí tí wàá bá wọ plane kákọ̀ọ́sì àdédé wò pé irúgbà àgbo ló ń gbé bọ̀ yìí I hate her ká lè máa finú bẹ́ẹ̀ jà ọ̀tá ni you know gbogbo àwọn ọ̀tá wọn yẹn tí wọ́n gan ò mọ̀ pé ọ̀tá ni wọ́n tó dẹ̀ jẹ́ pé ọ̀tá ni wọ́n gbàdúrà lónìí kí Ọlọ́run kọ́ bó ṣe ń fojú wọn wọ̀ kó pa wọ́n kú kó má ṣe rí rere ṣe gbogbo rere tó yẹ kó ṣe nílé ayé wọn k'Ọlọ́run kó kó fún wọn kí wọ́n máa fi ṣògo lórí ayé wọn k'Ọlọ́run kó kó fún Fẹ́mi Adébímpé náà kí máa fi ṣògo lórí ayé wọn lórúkọ Jésù tó yín náà ní pé èèyàn kí ń drag èèyàn lórí prayers èèyàn lè kí ń drag èèyàn lórí èpè torí pé tó o bá ṣe nǹkan èpè
ìpè ò ní mú ẹ tó bá wà lórí program ẹ lórí platform ẹ tó tẹsẹ̀ pé wọ́n ṣépè fọ́mọ tí o bá ṣe nǹkan ìpè ò ní mú ẹ ẹni tí o bá gbọ́ ọmọ mi ṣépè gbé ọmọ ẹ ṣépè tó kọ́ sẹ́ pé ayé ọmọ mi ò ní dá tẹ́mi dẹ̀ wá bá ẹ pé o sápá ayé ọmọ mi ò ní dá ọmọ tiẹ̀ tó bí yẹn ló máa ṣọ́kù lọ́dẹ̀ ṣe kọ́ sápá ayé ọmọ mi ò ní dá ṣọ́kù sápá ayé ọmọ mi máa ṣọ́kù nǹkan tí wọ́n fẹ́ ìwọ sọ yẹn nǹkan tẹ́mi fẹ́ òun ni mo sọ yẹn you don't drag people on causes you don't drag them on prayers it's not done so àbòmí rèé o ẹ̀yin èèyàn mi ẹ gba àdúrà ìtúsílẹ̀ kí ọwọ́ ayé kó má ṣe ká yẹn tó bá dẹ̀ fẹ́ kọ́ ọwọ́ ayé káwọn ó kù ara ẹ̀ nìyẹn fọ èmi arí mi pé ọmọ aláṣàdúrà ọwọ́ ayé ò ní ká mi tọmọtọmọ bá kò ní kó kọlà ọwọ́ ayé ó ká mi no ayé yẹn ọ̀tá yẹn ilẹ̀ alanu báyìí ni agbẹnu ìmí àdè máa ṣògo lórí àwọn ọ̀tá mi bí ọlọ́run mi ṣe kọ́ mi nìyẹn nítorí ẹ bá fẹ́ ní kẹ́ pè sínú ayé yín ẹ sì ṣe rere ẹni bá fẹ́ burúkú ó pè sínú ayé èmi ò fẹ́ burúkú wọn ò ní kú rèwerèwe mi ní mo sàárè ọmọ kò tó bá tọ́ ẹ pé irú nǹkan tó dẹ̀ wù ẹ́ nìyẹn pé sínú láìfẹ́ nítorí wù ẹ́ ló pè sínú láìfẹ́ fast for me èmi ò ní mo sàárè ọmọ mi ò ní kú ní rèwerèwe bẹ́ẹ̀ ni màá pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ láyé bẹ́ẹ̀ ni lórúkọ Jésù màá dẹ̀ ṣògo lórí àwọn ọ̀tá mi gbogbo àwọn ọ̀tá mi dẹ̀ máa di ìtẹ̀mọ́lẹ̀ gbogbo àwọn ọ̀tá tó ń fẹ́ ìṣubú mi àwọn ló máa ṣubú a million times tẹ́mi dẹ̀ máa fi wọ́n ṣe àtẹ̀gùn débi ire ayọ̀ mi bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún gbẹ̀yìn tẹ̀ ń wò mí bó ṣe yẹ kó rí nìyẹn torí náà ni pé làgbáyé já jẹ́ kí Prophet Abel Taiwo Ojo jẹ́ kó pe àdúrà wọn bí wọ́n ṣe mọ̀ pé àwa tí àwọn àdúrà yẹn tí ó ń wù láti máa gbà á sì máa gbà á bẹ́ẹ̀ ni kọ́lọ́run kọ́ ó bùkún fún gbogbo wa ó ṣe gbogbo wa ní alábùkún fún àwọn tí ó dẹ̀ bá máa jẹ́ oṣù àjẹ́ wọ́n sì máa jẹ́ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ẹnikẹ́ni Bíbélì sọ tó bá fẹ́ yọ mí lẹ́nu Bíbélì ní sọ pé òun máa yọ lẹ́nu ó ní òun wá arise òun á dẹ̀ scatter àwọn tó ń yọ mí lẹ́nu ibi tí wọ́n bá ti scatter àwọn tó ti ń sá lọ má sá sínú kòtò tí wọ́n gbẹ́ sílẹ̀ fún èmi àti àwọn ọmọ mi ìyẹn kòtò yẹn ń kọ́ dẹ̀ ní adilé fún wọn ilẹ̀ á bò wọ́n mọ́lẹ̀ wọ́n á dẹ̀ nílẹ̀ lẹ̀ wọ́n á ṣègbè sínú òkò pupa Ọlọ́run tí mo ṣe kọ́ mi àdúrà táwa dẹ̀ gbà ní ẹ fi wá sílẹ̀ jẹ́ ká gba àwọn àdúrà wa ẹ̀yin tẹ́ màdúrà ní ìgbà ẹgbà wọn múyàn sí o God bless you. Adébíyí Aláṣàdúrà lórúkọ mi ẹ fi Prophet Abel Taiwo Ojo sílẹ̀ kò ń ṣe prophet tó ń béèrè owó kò béèrè owó lọ́wọ́ yín kò ní ẹ mú nǹkan kan wá ó tún ní ẹ gbàdúrà ó ṣe àdùn ẹ fi wọ́n lẹ̀ God bless us. This is yellow garri. Yellow garri lele more than 1 acre ọ̀dà ló wà ń bí báyìí. This is yellow garri almost 5 kg ó kù díẹ̀ kúkú 5 kg yellow garri òun lele tó fine dáadáa. This one is ẹja gbígbẹ ẹja kíká not òṣùká egbò not palao. This fish is very sweet because I have eaten out of it. And this is crayfish. I have big crayfish and I also have the small one. So this is Lady K African food. So we also have what is it called? We have ogbono. I have egusi, grounded egusi is available, and those small crayfish too is available. Ofada rice is available. And grounded pepper atagugu is also available. So order for your African food from Lady K Ifeoluwa, Lady K African store. My location 76 Amity downtown. 76 Wentworth Street, Amity downtown. So feel free to contact me for your own order. I ship all over the world. I ship worldwide. So patronize your baby girl, and also Emagbagbe our aṣọ 55 fabrics is also available, both for men and female is available. And wigs, we have different type of wig, different type of consumed jewelry. So anyone you want, just contact me. And for spiritual items, our spiritual items is available too. For those of you that need Curse Breaker, Mercy soap, Victory soap, Back to Sender soap, and so on and so on, gbogbo is available. So ẹ pè mí ọṣẹ Ṣẹ́gun lóríṣiríṣi ló wà, ìbá jẹ́ àlàkálà lẹ́yìn ńlá, ìbá jẹ́ nǹkan jìyàn kan tó máa ń kórìíra, tó máa ń bínú yín, tó máa ń lé yín, èèyàn tí ẹ̀ṣẹ̀ akọ́dédé máa bá yín jà, adédé máa bínú sí yín. Àwọn nǹkan Ṣẹ́gun tẹ́lẹ̀ lò ó wà. Ṣẹ́rí ilé ayé yìí ẹlòmíràn pé a máa sunkún pé àwọn ọmọ bí tí gbogbo kìíní ti wà. Bẹ́ẹ̀ ni àwọn ogun àìfojúrí tó bá ní ìrìn àjò ni. Àwọn ogun míì gan ó lè jẹ́ pé ẹni tó súnmọ́ èèyàn ló ń ṣèyàn. Ọ̀nà tó gún gbà jà àwọn èèyàn pọ̀. Àwa la nídà tí múra. Àwa la nídà tí múra. Òun gan ni Bíbélì ṣe sọ wípé búburú ni gbogbo ọjọ́, nítorí náà ká máa fi àdúrà ra ìgbà padà. Ara wípé à ń lo àwọn nǹkan ájò, òun náà ni wípé à ń fi àdúrà ra ìgbà padà.
ilé ayé kò ṣe dúró wò, tó bá dákẹ́ wọ́n á gbé sẹ́yìn kùlé ẹ̀. Mi ò ṣẹyọ bó ti wà nílùú òyìnbó láti so many years, so mi ò lọ lé, so èmi àti anybody ò jọ ní issue. Ẹ má sọ bẹ́ẹ̀. Ibi tẹ́ ti ń ṣiṣẹ́ nílùú òyìnbó, àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ ṣé gbogbo ọlọ́fẹ́ yín dénú? No. Àwọn tó pàdé yín títí ṣé gbogbo ọlọ́dìfẹ́ yín? No. Àwọn tẹ́ pàdé nínú store tẹ́ ti lọ rajà ṣé gbogbo ọlọ́dìfẹ́ yín? No. Ṣé wàá mọ màlẹ́kà tó ń bọ́ ní kálukú wọn ṣiṣẹ́? No. Mọ̀ ẹlòmíì wà màlẹ́kà bí wà tó máa ń báyọ̀ ṣe tó jẹ́ pé ohun tó bá ti rò sí ọ̀lọ́kọ̀ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ màlẹ́kà tó wà pẹ̀lú ẹ̀yà dẹ̀ fàṣẹ sí. Bí wà òde bẹ́ẹ̀ ni wọ́n yé ti bẹ́ẹ̀ ni ṣe múra ṣá. Kò tiẹ̀ fine. Ó irritate mi, ó rò sí mi, ẹni á máa rò ni. Á máa rò sáwọn èèyàn ni. Because bó ṣe ti sọ yẹn pé àgbóyè tẹ̀lé ìṣá. Màlẹ́kà tó wà pẹ̀lú onítọ̀ tó bá ṣiṣẹ́, á ṣe kíni? Á fi àṣẹ sí lẹ́sẹ̀kẹsẹ̀. Àṣẹ máa ṣe kíni? Ó máa gùn ni. Á wá di pé wọ́n á di pé ẹni tó mọ̀ rí òun ló wà di ọ̀rọ̀ ẹ̀. So on. Ó pọ̀ lóríṣiríṣi bí ò fẹ́ mi jọ́jú ẹni tó rí pé kíni ohun tá a bá fi pamọ́ lórí yìí. So gbogbo ẹni tí ẹ bá ní àwọn spiritual products lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ pé Lady K Ìfẹ́olúwa show wà available. I ship worldwide. Gbogbo ogun tó bá yín lẹ́rù yẹn ẹ má jẹ́ kó bá yín lẹ́rù, kò sí bẹ̀rù fún ọmọ Ọlọ́run. Ẹ̀yin tí ẹ bá ní ìdáwọ̀ ọkọ̀ àwòfà especially àlákàlà, ṣé ibi àlákàlà ni àwọn pípì tún máa ti gbà fi mú ìyànjú. So ẹ̀yin tí ẹ bá ní ìdáwọ̀ ọkọ̀ tẹ́lẹ̀ lò fún àlákàlà láti díwọ́ ẹ̀ láti fi òpin sí gbogbo àwọn nǹkan burúkú yẹn ẹ pé Lady K Ìfẹ́olúwa show. Ẹ̀yin tí ẹ bá tún wá ní ìdáwọ̀ ọkọ̀ ọ̀fà ẹ pé ẹ̀yin kan tí ẹ bá ní ìdáwọ̀ ọkọ̀ stroke ó wà available. Bẹ́ẹ̀ ni ọṣẹ wà tẹ́ máa fi wẹ̀ tálàfíà dẹ̀ máa jọba lágbára Ọlọ́run tó yẹ pé ẹgbàpá ẹgbẹ́sẹ̀ ìyàrá àṣẹlẹ̀. So àwọn nǹkan stroke ó wà lóríṣiríṣi. So àríwí jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́olúwa show. Oyin original náà ó dẹwà ẹ pè mí o, ẹ ṣe gbọ̀ngbọ̀n dúpẹ́ ire o.